Jòhánù orí kẹfà. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Jésù kọjá sí apá kan òkun Gálílì, tí í ṣe òkun Tìbéríà. Ọ̀pọ̀ ìjọ ènìyàn sì tọ̀ ọ́ lẹ́yìn, nítorí tí wọ́n rí iṣẹ́ àmì rẹ̀ tí ó ń ṣe lára àwọn aláìsàn. Jésù sì gun orí òkè lọ, níbẹ̀ ni ó sì gbé jókòó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Àjọ ìrékọjá ọdún àwọn Júù sì súnmọ́ etílé. Ǹjẹ́ bí Jésù ti gbé ojú rẹ̀ sókè, tí ó sì rí ọ̀pọ̀ ènìyàn wá sọ́dọ̀ rẹ̀, ó wí fún Fílípì pé, níbo ni a ó ti ra àkàrà kí àwọn wọ̀nyí lè jẹ? Ó sì sọ èyí láti dán an wò, nítorí òun tìkára rẹ̀ mọ ohun tí òun yóò ṣe. Fílípì dá a lóhùn pé, àkàrà 200 owó idẹ kò tó fún wọn, tí olúkúlùkù wọn ìbá fi mú díẹ̀díẹ̀. Ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, Áńdérù, arákùnrin Símónì Pétérù, wí fún un pé, ọmọdékùnrin kan ń bẹ níhìn yìí tí ó ní ìṣù àkàrà báálì 5 àti ẹja kékeré 2, ṣùgbọ́n kí ni wọ̀nyí jẹ́ láàrin ọ̀pọ̀ ènìyàn wọ̀nyí bí èyí? Jésù sì wí pé, ẹ mú kí àwọn ènìyàn náà jókòó. Koríko púpọ̀ sì wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin náà jókòó, ìwọ̀n 70 ènìyàn ní iye. Jésù sì mú ìṣù àkàrà wọn nì. Nígbà tí ó sì ti dúpẹ́, ó pín wọn fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì pín wọn fún àwọn tí ó jókòó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ sì ni ẹja ní ìwọ̀n bí wọ́n ti ń fẹ́. Nígbà tí wọ́n sì yó, ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, ẹ kó àjẹkù tí ó kù jọ, kí ohunkóhun má ṣe ṣègbé. Bẹ́ẹ̀ ni wọ́n kó wọn jọ, wọ́n sì fi àjẹkù ìṣù àkàrà báálì 5 náà kún agbọ̀n 12 èyí tí ó ṣíkù fún àwọn tí ó jẹun. Nítorí náà, nígbà tí àwọn ọkùnrin náà rí iṣẹ́ àmì tí Jésù ṣe, wọ́n wí pé, lóòótọ́ èyí ni wòlíì náà tí ń bọ̀ wá ayé. Nígbà tí Jésù sì wòye pé wọ́n fẹ́ wá fi agbára mú òun lọ fi jọba, ó tún padà lọ sórí òkè òun nìkan. Nígbà tí alẹ́ sì lẹ́, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sínú òkun, wọ́n sì bọ́ sínú ọkọ̀, wọ́n sì ré kọjá òkun lọ sí Kápánámù. Òkùnkùn sì ti kùn, Jésù kò sì tíì dé ọ̀dọ̀ wọn. Òkun sì ń ru nítorí ẹ̀fúùfù líle tí ń fẹ́. Nígbà tí wọ́n wa ọkọ̀ tó bí ìwọ̀n fọ́lọ́ǹgì 25 tàbí 30, wọ́n rí Jésù rìn lórí òkun, ó sì súnmọ́ ọkọ̀, ẹ̀rù sì bà wọ́n. Ṣùgbọ́n ó wí fún wọn pé, èmi ni, ẹ má bẹ̀rù. Nítorí náà wọ́n fi ayọ̀ gbà á sínú ọkọ̀. Lójú kan náà, ọkọ̀ náà sì dé ilẹ̀ ibi tí wọ́n gbé ń lọ. Ní ọjọ́ kejì, nígbà tí àwọn ènìyàn tí ó dúró ní apá kejì òkun rí i pé kò sí ọkọ̀ mìíràn níbẹ̀ bí kò ṣe ọ̀kan náà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ̀, àti pé Jésù kò bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wọ inú ọkọ̀ náà, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nìkan ni ó lọ. Ṣùgbọ́n àwọn ọkọ̀ mìíràn ti Tìbéríà wá létí ibi tí wọ́n gbé jẹ àkàrà lẹ́yìn ìgbà tí Olúwa ti dúpẹ́. Nítorí náà, nígbà tí àwọn ènìyàn rí i pé Jésù kò sí níbẹ̀ tàbí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn pẹ̀lú wọ ọkọ̀ lọ sí Kápánámù, wọ́n sì ń wá Jésù. Nígbà tí wọ́n sì rí i ní apá kan òkun, wọ́n wí fún un pé, Rábì, nígbà wo ni ìwọ wá síhìn yìí? Jésù dá wọn lóhùn, ó sì wí pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹ̀yin ń wá mi, kì í ṣe nítorí tí ẹ̀yin rí iṣẹ́ àmì, ṣùgbọ́n nítorí ẹ̀yin jẹ ìṣù àkàrà wọn nì, ẹ̀yin sì yó. Ẹ má ṣe ṣiṣẹ́ fún oúnjẹ tí í ṣègbé, ṣùgbọ́n fún oúnjẹ tí ń wà títí di ìyè àìnípẹ̀kun, èyí tí ọmọ ènìyàn yóò fi fún yín. Nítorí pé òun ni, àní Ọlọ́run Baba ti fi èdìdì dì. Nígbà náà ni wọ́n wí fún un pé, kí ni àwa ó wá ṣe kí a lè ṣe iṣẹ́ Ọlọ́run? Jésù dáhùn, ó sì wí fún wọn pé, èyí ni iṣẹ́ Ọlọ́run, pé kí ẹ̀yin kí ó gba ẹni tí ó rán gbọ́. Nígbà náà ni wọ́n wí fún un pé, iṣẹ́ àmì kí ni ìwọ ń ṣe kí àwa lè rí kí a sì gbà ọ́ gbọ́? Iṣẹ́ kí ni ìwọ ṣe? Àwọn bàbá wa jẹ mánà ní aginjù,
gẹ́gẹ́ bí a ti kọ pé ó fi oúnjẹ fún wọn jẹ láti ọ̀run wá. Nígbà náà ni Jésù wí fún wọn pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, kì í ṣe Mósè ni ó fi oúnjẹ nì fún yín láti ọ̀run wá, ṣùgbọ́n bàbá mi ni ó fi oúnjẹ òtítọ́ nì fún yín láti ọ̀run wá, nítorí pé oúnjẹ Ọlọ́run ni ẹni tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá, tí ó sì fi ìyè fún aráyé. Nígbà náà ni wọ́n wí fún un pé, Olúwa, máa fún wa ní oúnjẹ yìí títí láé. Jésù wí fún wọn pé, èmi ni oúnjẹ ìyè. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ mí wá, ebi kì yóò pa á. Ẹni tí ó bá sì gbà mí gbọ́, òrùngbẹ kì yóò gbẹ mọ́ láé. Ṣùgbọ́n mo wí fún yín pé, ẹ̀yin ti rí mi, ẹ kò sì gbàgbọ́. Ohun gbogbo tí Bàbá fi fún mi yóò tọ̀ mí wá. Ẹni tí ó bá sì tọ̀ mí wá, èmi kì yóò tà á nù bí ó ti wù kí ó rí. Nítorí èmi sọ̀kalẹ̀ láti ọ̀run wá, kì í ṣe láti máa ṣe ìfẹ́ ti èmi tìkára mi, bí kò ṣe ìfẹ́ ti ẹni tí ó rán mi. Èyí sì ni ìfẹ́ Bàbá tí ó rán mi, pé ohun gbogbo tí ó fi fún mi, kí èmi kí ó má ṣe sọ ọ̀kan nù nínú wọn, ṣùgbọ́n kí èmi kí ó lè jí wọn dìde níkẹyìn ọjọ́. Èyí sì ni ìfẹ́ ẹni tí ó rán mi, pé ẹnikẹ́ni tí ó bá rí ọmọ, tí ó bá sì gbà á gbọ́, kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Èmi yóò sì jí dìde níkẹyìn ọjọ́. Nígbà náà ni àwọn Júù ń kùn sí i, nítorí tí ó wí pé, èmi ni oúnjẹ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá. Wọ́n sì wí pé, Jésù ha kọ́ èyí, ọmọ Jósẹ́fù, bàbá àti ìyá ẹni tí àwa mọ̀. Èyí ti ṣe tí ó wí pé, èmi ti ọ̀run sọ̀kalẹ̀ wá. Nítorí náà Jésù dáhùn, ó sì wí fún wọn pé, ẹ má ṣe kùn láàrin ara yín. Kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ mi bí kò ṣe Bàbá tí ó rán mi fà á. Èmi yóò sì jí dìde níkẹyìn ọjọ́. Àṣà àti kọ́ nínú ìwé àwọn wòlíì pé a ó sì kọ́ gbogbo wọn láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Nítorí náà ẹnikẹ́ni tí ó bá ti gbọ́, tí a sì ti ọ̀dọ̀ Bàbá kọ́, òun ni yóò tọ̀ mí wá. Kò ṣe pé ẹnìkan ti rí Bàbá bí kò ṣe ẹni tí ó ti ọ̀dọ̀ Bàbá wá, òun ni ó ti rí Bàbá. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí ó bá gbà mí gbọ́, ó ní ìyè àìnípẹ̀kun. Èmi ni oúnjẹ ìyè. Àwọn bàbá yín jẹ mánà ní aginjù, wọ́n sì kú. Èyí ni oúnjẹ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá, kí ènìyàn lè máa jẹ nínú rẹ̀ kí ó má sì kú. Èmi ni oúnjẹ ìyè nì tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá. Bí ẹnikẹ́ni bá jẹ nínú oúnjẹ yìí, yóò yè títí láéláé. Oúnjẹ náà tí èmi yóò sì fi fún ní ara mi, fún ìyè aráyé. Nítorí náà ni àwọn Júù ṣe ń bá ara wọn jiyàn wípé, ọkùnrin yìí yóò ti ṣe lè fi ara rẹ̀ fún wa láti jẹ. Nígbà náà ni Jésù wí fún wọn pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá jẹ ara ọmọ ènìyàn, kí ẹ̀yin sì mu ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀yin kò ní ìyè ní inú yín. Ẹnikẹ́ni tí ó bá jẹ ara mi, tí ó bá sì mu ẹ̀jẹ̀ mi, ó ní ìyè tí kò ní pẹ̀kun. Èmi yóò sì jí dìde níkẹyìn ọjọ́. Nítorí ara mi ni ohun jíjẹ ní tòótọ́, àti ẹ̀jẹ̀ mi ni ohun mímu ní tòótọ́. Ẹni tí ó bá jẹ ara mi, tí ó bá sì mu ẹ̀jẹ̀ mi, ó ń gbé inú mi, èmi sì ń gbé inú rẹ̀. Gẹ́gẹ́ bí Bàbá alààyè ti rán mi, tí èmi sì yè nípa Bàbá, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ó jẹ mí, òun pẹ̀lú yóò yè nípa mi. Èyí sì ni oúnjẹ náà tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run wá. Kì í ṣe bí àwọn bàbá yín ti jẹ mánà tí wọ́n sì kú. Ẹni tí ó bá jẹ oúnjẹ yìí yóò yè láéláé. Nǹkan wọ̀nyí ni ó sọ ní inú sínágọ́gù bí ó ti ń kọ́ni ní Kápánámù. Nítorí náà nígbà tí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́ èyí, wọ́n wí pé, ọ̀rọ̀ tí ó le ni èyí, ta ni lè gbọ́? Nígbà tí Jésù sì mọ̀ nínú ara rẹ̀ pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń kùn sí ọ̀rọ̀ náà, ó wí fún wọn pé, èyí jẹ́ ìkọ̀sẹ̀ fún yín bí? Ǹjẹ́ bí ẹ̀yin bá sì rí i tí ọmọ ènìyàn gòkè lọ síbi tí ó gbé ti wà rí ńkọ́? Ẹ̀mí ní sọni di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni, ìyè sì ni. Ṣùgbọ́n àwọn kan wà nínú yín tí kò gbàgbọ́. Nítorí Jésù mọ̀ láti ìbẹ̀rẹ̀ wá ẹni tí wọ́n ń ṣe tí kò gbàgbọ́, àti ẹni tí yóò fi òun hàn.
ó sì wí pé, nítorí náà ni mo ṣe wí fún yín pé kò sí ẹni tí ó lè tọ̀ mí wá bí kò ṣe a fi fún láti ọ̀dọ̀ bàbá mi wá. Nítorí èyí ọ̀pọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ padà sẹ́yìn, wọn kò sì bá rìn mọ́. Nítorí náà Jésù wí fún àwọn 12 pé, ẹ̀yin pẹ̀lú ń fẹ́ lọ bí? Nígbà náà ni Símónì Pétérù dá lóhùn wípé, Olúwa, ọ̀dọ̀ ta ni àwa yóò lọ? Ìwọ ni ó ní ọ̀rọ̀ ìyè àìnípẹ̀kun. Àwa sì ti gbàgbọ́, a sì mọ̀ pé ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run alààyè. Jésù dá lóhùn pé, ẹ̀yin 12 kọ́ ni mo yàn, ọ̀kan nínú yín kò ha sì ya èṣù. Ó ń sọ ti Júdásì Ìsíkáríọ́tì ọmọ Símónì, nítorí pé òun ni ẹni tí yóò fi hàn, ọ̀kan nínú àwọn 12.